mo wí ngbà kan rí mo ní àwọn ọ̀rọ̀ Yorùbá kan ń bẹ tó jẹ́ pé ó yẹ ká bẹ̀rẹ̀ sí máa ń ṣe àgbéyẹ̀wò wọn ní ìsìn torí bóyá ńgbà tí wọ́n kọ́ lò wọ́n tọ́nà àmọ́ bá wò wọ́n báyìí wọ́n rí bákan fún bí àpẹẹrẹ ńgbọ̀n bá fẹ́ pọmọ èèyàn wá ní àwọn ọmọ adarí hunrun mo bá bira mi léèrè pé sórí nìkan lọmọ èèyàn ti ń hunrun ni gbogbo àwọn ibi kọ́lọ́fín ìkọ̀kọ̀ ọ̀gá ògo tá a tún ti ń hunrun ń kọ́ akànhù làbíyá àtúnhù ní ẹnu mi kẹ́ ti gbélé yòó àmọ́ ẹ̀dá ló ń bẹ̀ náà ẹ já wo àwọn òwe méjì lónìí táwọn olólùfẹ́ mi kan ní kí n yànnàná sẹ́mi akúkú mọ́ wípé fẹ́yìn àgbààgbà kò rújú àmọ́ fáwọn ọmọ ayé òde òní bíi tèmi ẹ jẹ́ n tún gbìyànjú wò ó àkọ́kọ́ ni ẹnìkan ní kíni ìtumọ̀ dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ẹ tún gbọ́ dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ọ̀dà ntọ́sẹ̀lẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa bá a ṣe ń lo òwe ọ̀nà òdì lágbà tá a fi ń lò ọkàn wà jẹ́ pé bá a ṣe wá lò fọ́nà òdì fúngbà pípẹ́ àti wá rò pé ọ̀tọ̀ náà kọ̀tọ̀ náà ntí Yorùbá wí ni pé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ kìí ṣe ìyá not the mother of the squirrel but the suffering of the squirrel dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ìdí ni pé orí igi lẹ́yìn ara àtàkùn ńlá àwọn ọ̀kẹ́rẹ́ ti máa ń ṣe é lókè wọ́n ń wálẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ wá ṣeé ṣe kí tàkùn kan kó ti gé lókè lọ́hùn ńlọ ọ̀kẹ́rẹ́ bó bá dó sápá bí ní ara àtàkùn lápá bí ó wá ń wo ìtàkùn kejì lọ́hùn ó wá fẹ́ tọ́ ọ bẹ́ẹ̀ ni ó mọ̀ pé I can do it ẹ mọ̀ ẹ̀yin motivational speaker tẹ́ ẹ ní ká mọ̀ gbìyànjú káàkà mọ̀ tẹ̀síwájú ọ̀rọ̀ ìwúrí bó bá ṣe tọ́ báyìí pé kò ń tọ́ sí ìtàkùn kejì báyìí ó ṣeé ṣe kó já wálẹ̀ kó ṣubú bó bá sì ṣubú bá náà orí rẹ̀ lè fọ́ apá rẹ̀ lè kán kódà wọ́n lè bá ń bẹ́ẹ̀ kí wọ́n pa bọ́lọ̀ ń bá fẹ́ràn rẹ̀ yóò mú rí bọ́ ìdí rẹ̀ tí wọ́n fi pé dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ń tà ń wí ni pé ẹ wò àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti wò tẹ́ bá ti rí pé kò bọ́ sí ẹ mọ́ gbìyànjú àti ṣe ẹ mọ́ jẹ́ motivational speaker sí ọ́ pa yín sáyé èyí ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ìjẹ tá a jẹ tẹ̀tẹ̀ a kì í jẹ dágunró ò ṣeé jẹ ìjẹ tá a jẹ tẹ̀tẹ̀ a kì í jẹ dágunró ò ṣeé jẹ wọ́n ní kí ni ìtumọ̀ dágunró mi bá a mọ tẹ̀tẹ̀ ẹ̀fọ́ ni téèbù ń pè ní green tó jẹ́ pé bàbá ti yí látàmọ́ magi mọ́rú tá ń jẹ́ báyìí a mọ̀ dùn pọ̀ pàápàá jùlọ tá a bá rí yán sí i àmọ́ dágunró ewékolò náà a máa jọ ẹ̀fọ́ lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ bá súnmọ́ ẹ mọ̀ pé léyìí èsẹ̀ ẹ̀fọ́ torí ẹ̀gùn tí ń bẹ lára rẹ̀ sanransanran báyìí lórí wọ́n sì wàá póríṣiríṣi àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n á máa rùn bìnàbìnà ẹ̀yìn ẹ̀ wá wò ṣé ewéko tó lẹ́gùn lára báwọn tí tún rùn bìnàbìnà ńlẹ́ wà kó sí kòkò pé ẹ fẹ́ jẹ bí o ntí Yorùbá ń wí ni pé ntẹ́ ẹ ṣe fún lágbájá ẹ mọ́ gbìyànjú pé ẹ ṣe fún tàmẹ̀dù ó lè yíwọ́ o Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yíwọ́ máa lọ ẹ wò bẹ́ẹ̀ bá fẹ́ràn fọ́nrán mi ẹ bá ń taari rẹ̀ sẹ́lómi èyí ni pé ẹ bá ń share àbíkẹ́ repost àkó àsìkò yìí o.